àgbogbo ọdún 5 tán lọ́wọ́ rẹ̀ so arúgbó jọ làwọn méjèèjì tọpọlọ sì ń bẹ lórí wọn. Èkejì, Tinubu tó fún Osibajo èèyàn mú yàn láti grassroots kó wá sí commissioner fóun, ó mọ intellect gbogbo wọn pé capability pé lè ṣe báyìí lè ṣe báyìí. So bàbá Osibajo sì ń jẹ training lọ́wọ́ Tinubu. à ń gba training lọ́wọ́. ó sì ń jẹ training lọ́wọ́. igbákejì ààrẹ ń gba training lọ́wọ́. ó gba training lọ́wọ́. lọ́wọ́ gómìnà tẹ́lẹ̀. yes lọ́wọ́ gómìnà tẹ́lẹ̀ yẹn inú yín ló ti gba inú yín lẹ́ẹ̀ ti lè sọ Osibajo gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. yes ó yẹ tẹ̀wájú. because ó mọ̀ pé lápẹ́ ń jẹ training lọ́wọ́ tó bá yẹ pé ó ti pass training mo mọ irú èèyàn tí Jagaba ń jẹ́ ó lè surprise gbogbo Nàìjíríà pé kó wa lọ ṣe but kò tí ì rí pé ó ti dépò yẹn. So etí ariwo tá à ń pa ńgbà tí APC déjọba tó bá yẹ pé with due respect to the president ká pé wọ́n ju ìjọba lẹ̀ fún Tinubu ẹni gbogbo ohun táwọn yìí kọ́lá máa wí ẹ jẹ́ mú yín lọ sí memory lane ìgbà tá à ń dìbò Abíọ́lá lọ́wọ́ nǹkan ti ń fọ́ Nàìjíríà nǹkan ti ń fọ́ rice ti ń wálẹ̀ everything ti ń wálẹ̀ because àwọn tó ní tí wọ́n mọ̀ nípa economy nìyẹn ṣe economist ni wọ́n. So bíjọba eléyìí tí a bá ti di pé Tinubu kọ́kọ́ gba tíkẹ́ẹ̀tì pé wọ́n announce pé president candidate ti APC ní ẹgbà bẹ́ẹ̀ nǹkan máa fọ́ Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. So àwọn ọpọlọ tí a fi ń ṣe ìlú Olúwa jogún ẹ̀ fún bàbá yìí látòdì ọ̀run wa ni. Mo sọ ọ̀kan lẹ́kọ̀ọ́ oúnjẹ ta kò sẹ́ni tó mọ Tinubu tó Babangida àti Bọ́lá Ìgè àti Bọ́lá Ìgè ti kú àti bàbá president former president Ọbásanjọ́ àwọn tó mọ Tinubu nìyẹn. Ó kọ mẹ́mò kan fún Babangida ní 80s. Babangida ní tí ọkùnrin ìbá máa hà rẹ̀ kó rúlu Nàìjíríà yìí ọpọlọ sí mi lórí ẹ̀. Mo rò pé ńgbà wo lọ́ọ́ fẹ́ kú bóyá ó pọ ọpọlọ yẹn sí orí Tinubu ni because máa yẹn ẹ lọ́ọ́ wo Èkó náà nípa creation of job pé ká dáṣẹ́ sílẹ̀ ẹ wo workforce Èkó ńgbà tí Tinubu tó máa di gọ́fìnà lẹ́kọ̀ọ́ bóyá ló pé 300,000 over millions ló ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ ní iṣẹ́ ìjọba lẹ́kọ̀ọ́ ó ti sálárì dẹ́tun kú dẹ́tun rówó ṣe nǹkan tí ò káwá tó sọ pé ní Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó jáde tí ò ríṣẹ́ tí ò ṣègbà tí ò ṣàwó so àrọ̀pọ̀lọ nìyẹn ara pé ń jẹ training lọ pé Ọ̀ṣínbàjò ń jẹ training lọ́wọ́ pé Ọ̀ṣínbàjò lílọ tó wá fẹ́ lọ sí vice president àdéhùn tí Tinubu àti Buhari tẹ́jọ ní ni pé ìgbà máa kò láì tẹ́ máa join ẹgbẹ́ méjèèjì pa ẹgbẹ́ mẹ́ta ní méjì ló nítumọ̀ APC CPC